Yeah. Orúkọ tèmi ni High Chief Ayọ̀dèjì Adéyẹmọ, the Ọbaálá of Òkè-Olóoru Ọbalùfọ̀n ní Bolúwadúró local government. A kọ́kọ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gómìnà wa, ọlọ́lá jùlọ Governor Jackson Nurudeen Adémọ́lá Adélékè fún oore ńlá èyí tán fi wàlúwarí ní Òkè-Olóoru Ọbalùfọ̀n. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà yìí táwa ti ń retí pé lọ́jọ́ kan tọ́lọ́run bá jẹ́ ká wà láyé àbá báyìí àrí báyìí. Ṣùgbọ́n a dúpẹ́ pé ó ṣojú wa lásìkò tiwọn. Ṣáájú gbogbo màá kọ́kọ́ tí èèyàn bá ṣe oore fún èèyàn ó yẹ kí èèyàn fọpẹ́ fún bó ṣeun. A dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ fún tọ́lọ́ ń lò wọ́n fún ìgbéga ìlú yẹn, ìlú Òkè-Olóoru ti Ọbalùfọ̀n, fún ìgbéga tán fún ọba wa, ọba Adébísí Mukaila Michael. Ṣùgbọ́n tó jẹ́ kí n wá síbí wá sọ̀rọ̀ ni pé èmi kan náà ni ṣíàmánu Òkè-Olóoru Development Union. Láti wá àwọn èèyàn ọ̀dọ́ ìlú àtàwọn ọ̀dọ́ tó wà lẹ́yìn odi wọ́n ń pè mí, kí lẹ rí sí ń tá a gbọ́ yìí, kí lẹ rí sí ń tó ṣẹlẹ̀ yìí, bó ló ṣe rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀, oríire wa ò gbọdọ̀ dorí burúkú. Ṣùgbọ́n àkíyèsí tá a wá ṣe ní pé a rí pé àwọn ọ̀tá gómìnà kan wà lọ́ndà ẹ̀, àwọn náà ń ṣiṣẹ́ yẹn láti baṣẹ́ gómìnà jẹ́, àwọn tí ò fẹ́ tẹ̀síwájú fún gómìnà. Inú mi dẹ̀ dùn pé ọlọ́pọlọ lórí ni gómìnà, onílàákàyè ni wọ́n. Wọn ò ní fẹ́ kí n tó dáa bàjẹ́, torí pé wọn ò fẹ́ kí n tó dáa bàjẹ́, wọ́n dẹ̀ fẹ́ ìtẹ̀síwájú fún everybody. Òun ló jẹ́ kán ṣe tán ṣe fún wa ní Òkè-Olóoru Ọbalùfọ̀n. Torí ìdí èyí ṣàrírí la tó ń gbọ́ pé lẹ́tà tán ti fún wa wọ́n tó ń withdraw ẹ̀. Bó ló ṣe fẹ́ tó ń withdraw ẹ̀? Ìyẹn làwọn ọ̀dọ́ fi dìde pé kó tó di pé àwọn máa ya wọ̀lú, àwọn máa wá dàlú, àwọn tó wà lẹ́yìn odi àtàwọn tó wà ní ìlú ni o. Mẹ́sẹ́jì sí pọ̀, kọ́ pọ̀, fídíò kọ́ pọ̀ tán fún mi, tán fi ń bá mi sọ̀rọ̀ pé kí ìrìn àjò tí ń bá lè rìn bẹ̀ lèmi ṣe wá síbí láti wá dìfẹ́ǹdẹ̀. Mo dẹ̀ gbàgbọ́ wípé ntọ́lọ́run ti ṣe kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ìlú Òkè-Olóoru Ọbalùfọ̀n yóò mọ tẹ̀síwájú. Ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní dàrú. Gómìnà wa ipò tán fẹ́ gbé Ọlọ́run á mú wọn débẹ̀. Gbogbo ń tán bẹ Ọlọ́run fún Ọlọ́run á ṣe fún wọn. Kí wọ́n má gbà fáwọn ọ̀tá ìlú o láti da omi àlàáfíà lóru o. Kí wọ́n má gbà fáwọn ọ̀tá ìpínlẹ̀ Ọ̀ṣun láti da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú. Èyí tèmi wá tí mo ní kí n wá sọ nìyẹn. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi, ìlú ńlá ní ìlú Òkè-Olóoru Ọbalùfọ̀n, ìlú ìṣẹ̀ǹbáyé sì ni. Ọba 26 nílé tó jẹ yìí, ètò dórí kábíyèsí wa ọba Adébísí Mukaila Michael, àwọn ní nọ́mbà 26 tó jẹ. Ó ní mo ṣe ń sọ pé a ti ń gbàdúrà ẹ̀ ti pẹ́ pé lọ́jọ́ kan ọ̀pá àṣẹ ó kàn wá náà lọ́wọ́. So Ọlọ́run kó jẹ́ kó tó tẹ̀ wá síwájú. Àwọn ìrúmọ̀ta tó wá ń gbọ́ ni pé wọ́n ní ìlú yẹn ìlú kékeré ni, ìlú kéréje ni, ìlú ìṣẹ̀ǹbáyé ni, ìlú láéláé ni o, ìlú tó ti jọba 26 kì í ṣe ìlú kékeré o. Kì í tẹ̀jẹ̀ lé sí investigate, ìtẹ́jọ́ lè investigate tó máa bá bẹ́ẹ̀ ni, kọ́ sí investigation lé lórí. Wọ́n á rí i pé èyí táwa wí òótọ́ ni, hòtẹ́ẹ̀lì ńláńlá wà ń bẹ̀, Central Mosque wà ń bẹ̀. So ilé ibẹ̀ wọ́n ní tí wọ́n bá kà ó lè ju 3 lọ. Ọ̀rọ̀ asádà ni o, ọ̀rọ̀ ìbàjẹ́ gidi ni. So èyí tí mo fẹ́ sọ ń bẹ̀ nìyẹn, kó tó di pé gbogbo àwọn youth wa bá fẹ́ máa yọwọ́ tí ò yẹ, a sì ń pọ́ọ̀pù wọn báyìí, a dẹ̀ ń pa wọ́n lẹ́nu mọ́. Ọlọ́run dẹ̀ ń jẹ́ kán gbọ́. So Ọlọ́run adẹ̀ jẹ́ kán gbọ́, gbogbo àtúbà àtúnṣe lágbára Ọlọ́run. Ìpínlẹ̀ Ọ̀ṣun awẹ́rọ̀ alẹ́rọ̀, ìlú Òkè-Olóoru kò ní gbóná lágbára Ọlọ́run. Ọbalùfọ̀n á gbè wá o.